Mátíù orí 18. Lákòókò náà ni àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá. Wọ́n bi í pé ta ni ẹni tí ó pọ̀ jù ní ìjọba ọ̀run. Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀. Ó mú dúró láàrin wọn. Ó sì wí pé, lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí, òun náà ni yóò pọ̀ jù ní ìjọba ọ̀run. Ẹni tí ó bá sì gba irú ọmọ kékeré yìí kan ní orúkọ mi, ó gbà mí. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí tí ó gbà mí gbọ́ kọsẹ̀, ó yá fún un kí a so ọlọ ńlá mọ́ ọ ní ọrùn, kí a sì rì sí ibú omi òkun. Ègbé ni fún ayé nítorí ohun ìkọ̀sẹ̀. Ohun ìkọ̀sẹ̀ kò lè ṣe kí ó má dé, ṣùgbọ́n ègbé ni fún olúwa rẹ̀ náà nípasẹ̀ ẹni tí ohun ìkọ̀sẹ̀ náà ti wá. Bí ọwọ́ rẹ tàbí ẹsẹ̀ rẹ bá sì mú ọ kọsẹ̀, ké e kúrò, kí o sì sọ ọ́ nù. Ó sàn fún ọ kí o ṣe akéwọ́ tàbí akésẹ̀ lọ sínú ìyè, ju kí o ní ọwọ́ méjì tàbí ẹsẹ̀ méjì kí a gbé ọ jù sínú iná àìnípẹ̀kun. Bí ojú rẹ bá sì mú ọ kọsẹ̀, yọ ọ́ jáde, kí o sì sọ ọ́ nù. Ó sàn fún ọ kí o lọ sínú ìyè ní olójú kan, ju kí o ní ojú méjì kí a gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì. Kíyèsára kí ẹ̀yin má gan ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí, nítorí mo wí fún yín pé nígbà gbogbo ní ọ̀run ni àwọn áńgẹ́lì wọn ń wo ojú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Nítorí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó ti nù là. Ẹ̀yin ti rò ó sí, bí ọkùnrin kan bá ní 100 àgùntàn, bí ọ̀kan nù nínú wọn, kì yóò fi 99 yòókù sílẹ̀ kí ó lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí? Ǹjẹ́ bí ó bá sì rí i, lóòótọ́ ni mo wí fún yín, ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju 99 ìyókù lọ tí kò nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín tí ń bẹ ní ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé. Pẹ̀lúpẹ̀lú bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́, lọ sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ti ìwọ tirẹ̀ méjì. Bí ó bá gbọ́ tirẹ̀, ìwọ mú arákùnrin rẹ bọ̀ sípò. Ṣùgbọ́n bí kò bá gbọ́ tirẹ̀, nígbà náà ni kí ìwọ kí ó mú ẹnìkan tàbí méjì pẹ̀lú ara rẹ, kí gbogbo ọ̀rọ̀ ní ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta bá lè fi ìdí múlẹ̀. Bí ó bá sì kọ̀ láti gbọ́ wọn, wí fún ìjọ ènìyàn Ọlọ́run. Bí ó bá sì kọ̀ láti gbọ́ ti ìjọ ènìyàn Ọlọ́run, jẹ́ kí ó dàbí kèfèrí sí ọ àti agbowó òde. Lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá dè ní ayé, a ó dè ní ọ̀run. Ohunkóhun tí ẹ̀yin bá sì tú ní ayé, a ó tú ní ọ̀run. Mo wí fún yín ẹ̀wẹ̀ pé bí ẹni méjì nínú yín bá fi ohùn ṣọ̀kan ní ayé yìí ní ti ohunkóhun tí wọ́n ó béèrè, a ó ṣe é fún wọn láti ọ̀dọ̀ bàbá mi tí ń bẹ ní ọ̀run. Nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá kó ara wọn jọ ní orúkọ mi, níbẹ̀ ni èmi yóò wà ní àárín wọn. Nígbà náà ni Pétérù tọ̀ wá, ó wí pé, Olúwa, nígbà mélòó ni arákùnrin mi yóò ṣẹ̀ mí tí èmi yóò sì fi jì í? Títí di ìgbà 7? Jésù wí fún un pé, èmi kò wí fún ọ pé títí di ìgbà 7, bí kò ṣe títí di ìgbà 70. Nítorí náà ni ìjọba ọ̀run fi dàbí ọba kan tí ń fẹ́ gba ìṣirò lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó bẹ̀rẹ̀ sí gba ìṣirò, a mú ọ̀kan tọ̀ wá tí ó jẹ́ ní 1,000 tálẹ́ǹtì. Ǹjẹ́ bí kò ti ní ohun tí yóò fi san, olúwa rẹ̀ pàṣẹ pé kí a tà á, àti obìnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ohun gbogbo tí ó ní, kí a sì san gbèsè náà. Nítorí náà ni ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀, ó sì tẹríba fún un. Ó ń wí pé, Olúwa, mú sùúrù fún mi, èmi yóò sì san gbogbo rẹ̀ fún ọ. Olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un. Ó tú u sílẹ̀, ó fi gbèsè náà jì í. Ṣùgbọ́n nígbà tí ọmọ ọ̀dọ̀ náà jáde lọ, ó sì rí ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ tí ó jẹ́ ní 100 owó idẹ. Ó gbé ọwọ́ lé, ó fún un ní ọrùn, ó wí pé,
san gbèsè tí ìwọ jẹ mí. Ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ kúnlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó sì ń bẹ̀ wípé, mú sùúrù fún mi, èmi yóò sì san gbogbo rẹ̀ fún ọ. Òun kò sì fẹ́, ó lọ, ó gbé sọ sínú túbú títí yóò fi san gbèsè náà. Nígbà tí àwọn ìránṣẹ́ ẹgbẹ́ rẹ̀ rí èyí tí a ṣe, àánú ṣe wọ́n gidigidi. Wọ́n lọ, wọ́n sì sọ gbogbo ohun tí a ṣe fún olúwa wọn. Nígbà tí olúwa rẹ̀ pè é tán, ó wí fún un pé, ìwọ ìránṣẹ́ búburú yìí, mo fi gbogbo gbèsè nì jì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí. Ìwọ kì í sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ. Olúwa rẹ̀ sì bínú, ó fi fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó jẹ. Bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá mi tí ń bẹ ní ọ̀run yóò ṣe fún yín, bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ arákùnrin rẹ̀ jì í.